A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Òjò àrọ̀ọ̀rọ̀dá tí ó rọ̀ lánàá ti mú ọ̀pọ̀lọpọ̀ ojúnà, ibùgbé àti ilé ìtajà kún fún ẹ̀kún omi ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀kún omi yìí mú kí ọ̀pọ̀ èrò àti awakọ̀ ojú pópó wà ní gádígádí fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí lánàá Ọjọ́bọ̀. Lẹ́yìn tí òjò ọ̀hún bẹ̀rẹ̀ lọ́sàn-án àná, ní iléeṣẹ́ tí ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tètè fi àtẹ̀jáde ránṣẹ́ láti kìlọ̀ fún àwọn olùgbé Èkó, awakọ̀, olùkọ́ àti olùdásílẹ̀ ilé-ìwé lórí pàtàkì láti ṣe sùúrù nínú òjò àti lẹ́yìn òjò àrọ̀ọ̀rọ̀dá ọ̀hún. Lára àwọn ojú pópó tí ẹ̀kún omi náà gbà ní Ìkẹjà, Ọgbà, Agége, Abúlé Ẹ̀gbá, Ìyànà Ìpájà, Mẹ́ran àti Ẹgbẹ́dá Ìdímù, láì yọ ìsàlẹ̀ Èkó sílẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ojúnà kan wà ní yíyọ́ kẹ́lẹ́ pẹ̀lú àwọn awakọ̀ látàrí ẹ̀kún omi nígbà tí àwọn ojúnà mìíràn wà ní dídípa pátápátá. Ẹnìkan tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé ojúnà Èkó sí Abẹ́òkúta burú jáì látàrí ojú ọ̀nà tí ó ti bàjẹ́ tẹ́lẹ̀. Omi kún gbogbo kòtò tí ó wà ní ojúnà náà, ní èyí tí ó mú wíwa ọkọ̀ nira fún àwọn awakọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga The Supreme Court ti sún ìgbẹ́jọ́ adarí àjọ Biafra tí a mọ̀ sí IPOB, Nnamdi Kanu, sí oṣù tó ń bọ̀. Agbẹjọ́rò rẹ̀ Aloy Ejimakor ló sọ èyí di mímọ̀ lórí ẹ̀rọ alátagbà rẹ̀ Twitter. Ọjọ́ 3 oṣù kọkànlá ọdún tí ó kọjá ni ó pe ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ilé-ẹjọ́ gíga fún ìyọ̀ǹda rẹ̀ kúrò nínú àhámọ́ DSS. Síwájú èyí ni agbẹjọ́rò rẹ̀ ti bẹ ilé-ẹjọ́ gíga láti rí i dájú wípé wọ́n parí ìgbẹ́jọ́ rẹ̀ ní kíákíá. Àwọn àgbààgbà ilẹ̀ Ìgbò títí kan Ohanaeze Ndigbo ni wọ́n ń bẹ̀bẹ̀ fún ìdásílẹ̀ Nnamdi Kanu kí Ààrẹ Muhammadu Buhari tó gbé ìjọba sílẹ̀ ní oṣù karùn-ún ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n há sí ilẹ̀ Sudan látàrí ogun tí ó bẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè náà ni wọ́n ń ráhùn lórí ìṣòro tí wọ́n ń dojúkọ nítorí àwọn awakọ̀ tí ìjọba àpapọ̀ gbà láti kó wọn láti Sudan lọ sí ìlú Cairo, orílẹ̀-èdè Egypt kọ iṣẹ́. Àwáwí wọn ni wípé àwọn kò rí owó gbà. Alága fún ẹgbẹ́ ọmọ Nàìjíríà lágbègbè Elders Forum, Dókítà Hashim Nahala, sọ wípé ebi ń pa àwọn ènìyàn wọ̀nyí, bẹ́ẹ̀ sì ni kò sí àlàyé kankan láti ọ̀dọ̀ ìjọba tàbí àjọ tó ń mójútó pípèsè ọkọ̀. Ààrẹ àwọn ọmọ iléèwé láti ìpínlẹ̀ Jigawa ní Sudan, Umar Abubakar, náà sọ wípé ìjákulẹ̀ ńlá ni ó jẹ́ fún àwọn nítorí láti aago 5 àárọ̀ ni àwọn ti ń dúró de ọkọ̀ tí àwọn kò sì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu aṣojú orílẹ̀-èdè Nàìjíríà kankan. Ó tẹ̀síwájú wípé àwọn tí wọ́n tẹ̀lé ọkọ̀ pàápàá wà lágbede méjì ọ̀nà tí àwọn awakọ̀ sì ń lérí wípé àwọn yóò já wọn sílẹ̀ lọ́nà bí àwọn kò bá rí owó gbà. Ṣùgbọ́n alága fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílùú òkèèrè, Àbíkẹ́ Dábírèwà, sọ lánàá wípé ọkọ̀ náà ti tẹ̀síwájú nínú ìrìnàjò lẹ́yìn tí òun ti bá olùdarí iléeṣẹ́ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA sọ̀rọ̀ àti wípé ọ̀rọ̀ náà ti yanjú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu ti parí gbogbo ètò láti yan gómìnà àná fún ìpínlẹ̀ Akwa Ibom, Sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio pẹ̀lú Sínátọ̀ Jibrin Barau gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ààrẹ fún ilé ìgbìmọ̀ aṣòfin. Àwọn wọ̀nyí wà lára àwọn 9 tí wọ́n ń làkàkà fún ipò náà fún ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá tí wọn yóò fìdí rẹ̀ lọ́lẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹfà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé nínú ìpàdé tí ó wáyé ní ìlú Àbújá ni Tinubu ti fi ìpinnu rẹ̀ hàn sí Akpabio àti Barau. Nínú ìpàdé tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí pẹ̀lú Akpabio, Barau, Sínátọ̀ Ọpẹ́yẹmí Bámidélé àti gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ni Tinubu ti sọ fún Barau kí ó jọ̀wọ́ ìlàkàkà rẹ̀ àti di ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin kí àlàáfíà àti ìrẹ́pọ̀ lè jọba lórílẹ̀-èdè.
Ó tẹ̀síwájú wípé lóòótọ́ ni ipò náà tọ́ sí i, ṣùgbọ́n kí ó fi ààyè gba ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì kí ìjọba òun lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ rere, pàápàá jùlọ bí òun àti Kashim Shettima ṣe jẹ́ Mùsùlùmí, ẹ̀tọ́ ni láti gbárùkù ti Kìrìsìtẹ́nì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ènìyàn 4 yóò fi ojú ba ilé-ẹjọ́ májísírèètì Yaba fún àfisùn ìdẹ́rùbà ẹ̀mí ìlúmọ̀ọ́ká olórin Tiwa Savage. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣèwádìí ìwà ọ̀daràn Force Criminal Investigation Department tí ó wà ní Alágbọ̀n, agbègbè ìlú Ìkòyí lÉkòó, ni ó ṣe àfisùn náà sí iwájú adájọ́ Adéọlá Ọlátúnbọ̀sún lórí ẹ̀sùn oníkókó 3 tí ó dá lórí ìpàdé àmọ̀pọ̀, ìpinnu jìbìtì àti ìṣẹ̀rùbà ẹ̀mí. Àwọn afẹ̀sùnkàn náà ni Ẹniọlá Adéníyì, Donatus Ọ̀ṣábùnọ́mù, Ìdórẹ̀yìn Okon àti Michael Rodolph. Ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ọwọ́ agbófinró tẹ àwọn afẹ̀sùnkàn wọ̀nyí tí wọ́n pàdé àmọ̀pọ̀ pẹ̀lú òṣìṣẹ́ inú ilé tí Tiwa Savage ṣẹ̀ṣẹ̀ gbà. Àwọn wọ̀nyí ni a gbọ́ wípé wọ́n fi àtẹ̀jíṣẹ́ àbáàdì ránṣẹ́ sí orí ẹ̀rọ Tiwa Savage ní èyí tí ó fa ìpòrúurú ọkàn àti ìṣẹ̀rùbà ẹ̀mí fún òǹkọrin náà. Àwọn afẹ̀sùnkàn náà sọ wípé àwọn kò jẹ̀bi ní èyí tí ó mú kí adájọ́ gba onídùúró wọn pẹ̀lú owó tí iye rẹ̀ tó N300,000 lọ́wọ́ ìkọ̀ọ̀kan wọn, ó sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 29 oṣù karùn-ún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.